ẹ dákun ẹ̀yin tẹ́ wà á jìnnà jìnnà mo kẹ́ fún wa lánàá àkàn jìnnà fáá bóyá ní fi máa tà sí ẹ̀yin tẹ́ wà ní jìnnà jìnnà àwọn oníkẹ́kọ̀ọ́ láàyè yìí àwọn wákàtí ọ̀wọ̀ yìí súnmọ́ bíi tí ọlọ́mọ ti rí ọ pé ọmọ àwọn ni ẹ́. ووازقهم في البر والبحر والهواء وما أحد يرزق فيهن إلا هو. bẹ́ẹ̀ sábẹ́ ọ̀rọ̀ àṣẹ àbílù mi advance team wọ́n ti wá ló ti kú ọ̀sẹ̀ kan àti ẹ̀ máa fi kò lukùn. ووازقهم في البر والبحر والهواء. ẹ mọ tó jẹ sọ bẹ́ẹ̀ báwo ẹ ṣe dùn tó àwọn kẹrìbà kọ́ mi ní rí wọn ò ní kábíyèsí ọlọ́pàá àbáwọn àwọn kan wà báyìí n tó sì fà á ni pé ibi tí ẹni abá wá ààyè là ń jòkó sí ẹ máa pín ààyè máa ń dán mí à ń dán sí nǹkan ni. وما أحد يرزق فيهن إلا هو. mo kí Ọlọ́run ọba tó dá ìlú kọ̀ọ̀kan àtàwọn àmọ́lẹ̀ ẹ̀bẹ̀ kábíyèsí láì ní dùn ọba tó dá ìlú kọ̀ọ̀kan àti àwọn ọ̀ṣọ́ tó ṣe síbẹ̀ bẹ́ẹ̀ bá ń ka ọ̀ṣọ́ Ọ̀fà number one ọ̀ṣọ́ ìlú Ọ̀fà lágbàáyé ìjọba ọlọ́fà ni ẹ̀rí tó fọ́n kápátá sùpọ̀ ibi tó ọba ti ń gbọ̀dọ̀ ní kábíyèsí. ويا خالق الكرسي والعرش والسماء. kábíyèsí ẹni tí ògùnyàn lówó nìkan kọ́ láhùn ẹni tí ò bá tọrẹ iyì ahun ni ìlú tá a wá yìí a wá tọrẹ iyì a bá fi tọrẹ fún ìlú Ọ̀fà ni. وخالق ما تحت الجميع وآله. president sir bàbá mi ọlọ́pàá wa tọrẹ iyì fáwọn ọmọ wọn ẹ̀ ń sọ ń bẹ̀ ojú òní dídí káàdì ẹ̀mẹ́ débi tó bá yé sí. وطني وما ملكت يداه فداه. ẹ̀ tẹ́ lọ tẹ́ bá wa ìfẹ́ bẹ́ẹ̀ tẹ́ lọ tẹ́ bá wa jọ lọ́ba wa ìfẹ́ bẹ́ẹ̀. وطني الحبيب وهل أحب سواه. orin tí kábíyèsí ọlọ́pàá máa ń kọ tí wọ́n tó sùn nù. وطني وما ملكت يداه فداه. kábíyèsí wọ́n ní gbogbo tọ́lọ̀ fún mi mo fi sípè Ọ̀fà àjọ wà lọ́nà ni kódà bá gbé ọkọ̀ ìtayà rẹ̀ bá ga tó stéèjì yìí ọ̀hún bàbá ọ̀rìn lọ́nà yìí. وطني الحبيب وهل أحب سواه. gbogbo yẹn kọjú síbi tọ́lọ́fà wà ẹ máa gbọ́ orin tọ́lọ́fà máa kọ tí wọ́n bá sùn lóru. وطني وما ملكت يداي فداه. kábíyèsí ni ìlú mi gbogbo tí mo ní Ọ̀fà ni وطني kódà ẹ̀jẹ̀ ní Ọ̀fà ni حبيب omi tí ń sàlára mi Ọ̀fà ni. وهل أحب سواه. kábíyèsí ni ìjọ rọrùn kí fẹ́ràn kàmí lẹ́yìn ìlú mi. وطني الحبيب. gbàtí wọ́n ti ẹ̀kọ́ nìkan ní ìsìn tó pa mílíọ̀nù president sir global president wọ́n ní bóun náà ti kọ́ náà àjò ilé tàbí ilé ẹ̀yin ẹ̀ má sọ bẹ́ẹ̀ nílẹ̀ yìí mọ́. orin tẹ́ ẹ kọ yìí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lónìí because nísìnyí tẹ́ ẹ ti kọ́ni lòfin ti dè yín ẹ gbọ́dọ̀ jẹ́ àjòkó ju ilé lọ́mọlẹ́mì yín báyìí bẹ́ẹ̀ bá kọ́ni lójú wa ni àdífòfin mú yín àbọ̀tẹ́ ti ní gbé lárugẹ tẹ́ gbówó kè tẹ́ sábà lẹ́yìn gbé gbé mi ní republic. وطني الحبيب. bàbá iṣẹ́ tí a rẹ́ mi lẹ́nu ọgbà kí ẹ lọ́balọ́ba wọ́n bọ́ ṣe mítìn kábíyèsí wọ́n ní gbogbo àwọn tí wọ́n wálẹ̀ yìí olóko òwò ìrọ̀rùn ní wọ́n wálẹ̀ wá ṣiṣẹ́ ni mo wá ṣèdánwò fún wọn wọ́n ní bẹ́ẹ̀ bá lóko tó gbin àgbàdo kábíyèsí àgbàdo náà wá wù ó wá gbó president sẹ́ńgọ́ ó wá kó àgbàdo tó yẹ kó jẹ́tẹ́ lóko wọ́n ní yóò kó lọ nínú mítò àgbàdo yìí gbó nílẹ̀ ẹ wá ń jẹ nílẹ̀ ìwọ lẹ́wọ̀ àkówá mi tẹ́ ti kú náà. وطني الحبيب. ìdánwò tí mo ṣe ká pàṣẹ àmọ́ náà jẹ́ wọn lè lò. وهل أحب سواه. president wọn nílẹ̀ yìí ẹ ṣe ètò tó pọ̀ ẹ̀yin lẹ́ẹ̀ mọ́mọ́ lẹ́ẹ̀ tí a lówó bí ọ̀rẹ́ mi tó jòkó ti yín ẹ wá bá kábíyèsí dábàdà fẹ́ kọ́lé ó sì ń wá ilẹ̀ bóyá ẹ bá bá sọ̀rọ̀ tí wọ́n fi talẹ̀ tó dáa fún bàbá bàbá yẹn kọ́lé gbàgbé tí bá bọ̀ kọ́ tó máa sanwó rẹ fún mi. bàbá sì ní tàbá nílé fúláàtì tó wà nínú àfihàn ọlọ́fà kì í ṣe bí ọgọ́rùn-ún kan àti kankan rẹ́gẹ́dẹ́ wọ́n sọ kóyàwó rẹ wá sọdún mọ́mọ́ oúnjẹ lọ́wọ́ ọ̀jẹ̀ láàfin tọ́lọ́ bá ìfòbí pààyàn nínú táwọn nínú wàkàbíyèsí lọ. bàbá yìí ló ti gbọ́ òun bá lè lé yá sí mọ́tò. وطني الحبيب وهل أحب سواه. wọ́n kí ẹ bá wa ọlọ́tọ̀ kábíyèsí bàbá wa bàbá wa ní kúrọ̀mẹ̀ mo kì í bàbá wa aláṣẹ tìlú láṣẹ mo kì í kí president wa global president ààrẹ ọba jíròrò mo kì í mo kí bàbá wa ọba wa ọlọ́tọ̀ mo kí gbogbo yín ọjọ́ lọ. وطني وما ملكت
يداي فداء èyí tẹ́ demonstrate lójú wa yìí Ẹbí Hawaii. ẹ lọ tẹ̀lé Ẹ lọ tẹ̀lé. kábíyèsí Kábíyèsí. olórí وطني الحبيب mo kẹ́yìn àfáà mi tí mo tẹ̀lé wá bí وهل أحب سواه bàbá kọ̀rọ̀ وطني الحبيب وهل أحب سواه bọ́dọ̀ tó àfáà kejìlá ẹni mo ní kọ́ wá bọ̀ olórí وطني الحبيب kábíyèsí Kábíyèsí. nínú ìwádìí mi nílùú yìí Nílùú yìí. ẹnìkan wọn bá mi sọ̀rọ̀ lánàá Lánàá. wọ́n ní bàbá àwọn tó wálẹ̀ yìí Wọ́n ti lè. ó ti pé ọ̀rọ̀ yìí ẹ̀ sí bàbá àwọn àgbà kẹrin tí wálẹ̀ yìí Allahu Akbar. 100 ọdún mẹ́ta Ọgọ́rùn-ún ọdún mẹ́ta. olórí وطني الحبيب وهل أحب سواه àwọn onílé tá a ṣe jù ní pé wọn ò jẹ́ Yorùbá ó kúrò lẹ́nu yín kó dàbí òtẹ́ Ìjókòó lẹ́nu yìí. wọ́n jẹ́ ká máa jogún Yorùbá Ṣé wọ́n jogún Yorùbá? wọ́n jẹ́ ká rí àṣà Yorùbá jogún èyí náà tó ní oríire tó bí yín ṣe wọn ò ṣe kà وطني الحبيب torí kábíyèsí lọ́fà وهل أحب سواه bàbá mi lọ́fà Kábíyèsí o. nígbà táwọn wá rí dáadáa yìí jogún lọ́dọ̀ tó bí ẹ Àwọn tó bí wọn. ó yẹ kí wọ́n ó dá àwọn ọmọ jẹ náà padà wálé kó wá jogún olé padà nípìnlẹ̀ بلادك قدمها على كل بلدة bàbá mi ní sọ́kí فمن jẹ́ máa tu lórí أجلها أفطر ومن أجلها صمي inú mẹ́tò ní sìn ẹ̀ jẹ́ abẹ́jọ́ ọ̀kín irú pẹ́sidẹ́ntì ní sìn òun jẹ́ abẹ́fẹ́ ọ̀kín ọ̀rẹ́ ìlẹ́jì Ismail òun jókè ọlọ́fà ọ̀kín ẹ̀ lọ́dọ̀ balẹ̀ fún kábíyèsí mo mọ́ kí yá máa lè pé lójú àgbè بلادك قدمها ó kí kábíyèsí ló wá ń jẹ́ على كل بلدة ẹbí mọ nílẹ̀ tí ń náà lu èbó Sínú ìlú Èbó. ẹbí mọ nílẹ̀ tó jọ ọmọ ọ̀fà ìlú èbó ní ná káàkiri ayé Káàkiri ayé. ọmọ yín nílé iṣẹ́ káàkiri gbogbo ayé Gbogbo ayé. èyí ṣe tí ò gbé kan wá nílùú ọ̀fà بلادك قدمها على كل بلدة فمن أجلها ààrẹ ọgbọ mùsùlùmí yányán فمن أجلها صمي bàbá Abdulkarim dẹsẹ̀ bàtà lọ bálẹ̀ lánàá ومن أجلها bàbá àgbàlagbà أفطر ومن أجلها صمي ó sì fọmọ gómìnà tó wà tẹ̀lé wọn wá بلادك قدمها fọmọ gómìnà fún stéètì wọn lọ. على كل بلدة فمن أجلها أفطر ومن أجلها صمي fọmọ gómìnà ló wọlé ọmọ ìfàní fọmọ gómìnà. من أجلها أفطر ومن أجلها صمي bìládàkà قدمها على كل بلدة فمن أجلها أفطر ومن أجلها صمي فمن أجلها أفطر ومن أجلها صمي global producer ọmọ ìfà tó jẹ gómìnà nílẹ̀ ilẹ̀ wo بلادي هواها tó jẹ gómìnà ọ̀fà في لساني وفي دمي ẹ wà mú wálé. يمجدها قلبي ويدعو لها فمي يمجدها قلبي ويدعو لها فمي ọ̀rẹ́ mi ló ti bẹ̀rẹ̀ látàárọ̀ بلادي هواها bẹ̀rẹ̀ fi tún yẹ sí ìdùsí. في لساني وفي دمي ṣé àti méjì يمجدها ọ̀rẹ́ mi nìyẹn. قلبي ويدعو لها فمي يمجدها قلبي ويدعو لها فمي ó mọ̀ sí tó sí lónìí mí náà nígbà sọ yìí ti bá ṣe wá wọ̀. بلادي هواها àsáwọn ó sì mí náà wọ̀ tiẹ̀. في لساني وفي tí bá ti parí bí دمي ẹ bá mi lọ tv ma mo ti fẹ́ lọ sí yàrá bàbá wa mọ̀ sáà ìgbà tí gbogbo yín lájọ lọ. ومن أجلها أفطر ومن أجلها صمي ọrùn yín mo dé sílẹ̀ yìí. من أجلها أفطر ومن أجلها صمي kábíyèsí bàbá àgbàlagbà tó gba èrò yìí wọ́n kó jòkó díẹ̀ ní ẹ̀ ní. إذا أعظم البلاد بنوها ẹ jọ tí bàbá ti jòkó torí ọlọ́fà ẹ dákun torí ọlọ́run. أنزلتهم منازل الإجلال torí láìpẹ́ yìí ní ìsìn Nísìnyí. pílẹ̀nì tí ń dúró ní kábíyèsí alábọ̀ lásìkò tí ó dúró ní ẹlẹ́kọ̀ọ́. أنزلتهم منازل الإجلال إذا أعظم البلاد بنوها ṣé wọn náà fà là. أنزلتهم àmì ìròjì. منازل الإجلال torí ìròjì bàbá أنزلتهم منازل الإجلال alikabari alikanawi. إذا أعظم البلاد بنوها ẹ kúrò ní. أنزلتهم kábíyèsí ẹ dá sílẹ̀. منازل الإجلال ẹ jọ ẹ jẹ́ àrí bàbá tó wá yí ọ̀fà sí torí ọlọ́run. أنزلتهم bàbá sífà. منازل الإجلال bàbá Abdulkarim Abdulkarim.
kábíyèsí ní sókí torí àsìkò mi tọ́rọ̀ yìí sì yé mi ju gbogbo èèyàn lọ. إذا أوصف البلاد بنوها Brazil bí ọ̀rọ̀ mi ni. أنزلتهم منازل الإجلال kábíyèsí أنزلتهم منازل الإجلال. mo kí gómìnà wa tó sọ̀kalẹ̀ ẹ̀gbọ́n Mukarram Karram. bàbá wọn ní Abdulkarim àwọn jẹ́ Mukarram تكرم mo kì í púpọ̀. بتعتاد الجميل ولا ترى bàbá ọlọ́pàá ní kí n máa kí أخاك mọ́tì mi رمي lójú. إلا بأن يتكرم أخاك رمي إلا بأن يتكرم. ní sókí ọ̀rọ̀ tí mo ń bá bàbá àgbà Bàbá àgbà. khairukum man tala umruhu wa hasuna amaluhu. Sallallahu alaihi wasallam. alábìlẹ̀ ni irenu yín Irenu yín. ọmọ mi fẹ́ dálẹ̀ wàràwàrà olórí tí ẹ̀mí rẹ̀ kò ti ṣe ọwọ́ rẹ̀ wá dáa. الله bàbá wa Sheikh Abdulkarim bàbá àgbà wọ́n wà nábì صلى الله عليه ẹ̀kẹ́ وسلم. wọ́n bí ànábì ní wákàtí ni ogún ìṣẹ́jú tó kù ẹ̀dẹ́kun ẹ̀fọ́jú àgọ́ yìí lẹ̀ ẹ̀yẹ lẹ́tọ̀ tí wọ́n lò yín lánàá báwo lọ́mọ ìbàbọ́ lórí ẹ̀bù yín ẹ̀já gbọ́ tòrò ni àbá yẹn jú ẹ̀ ó ti kú ọ̀nà gbọ́ ọmọdé ẹ̀rí yọba tó jòkó ni ànábì wa ẹnìkan bí ànábì صلى الله عليه وسلم. gọ́vnọ̀ sà ẹ̀ bá sọ fún wa báwo ó ní bọ́ọ̀ ní ìsìnkú lórí rẹ̀ níní èyí wọn fàtẹ́ wà ń bí ànábì wa ń fún lẹ́sì ó ní ìdásàmì ìtàn náà sàyẹ̀kùnún bí à ń kọ́ di àṣàǹtà fọ́kọ̀ di àṣàǹtà ó ní tàwọn bá gbọ́tọ̀ yẹn sọ kọ́ dáa tí ó ròyìn rẹ kọ́ dáa fọ́kọ̀ di àṣàǹtà ọtí dáa náà lò ẹ̀yọ́ máa fà ń tàbí pẹ́ dáa níbẹ̀ ṣe dáa lájò ẹ wá dáa nílé ẹ má jọ ọmọ ròyìn bá bí ọmọ tó ga ẹ jẹ́ kí ìlú ọmọ bá bí ọmọ tó ga bàbá tí ó ròyìn èèyàn tí ò gbé oore délé ará àtàjọ jẹ́ èèyàn tẹ́yẹ́yẹ́ wọ́n ní ilẹ̀ sàmì ìtàhùn ẹ̀yẹ̀kùlùn bí à ń kọ́ àṣàtà fọ́kọ̀ àṣàtà tó o bá sì gbọ́ jẹ́ pọ̀ ọ̀dà náà lò kábíyèsí bóòlù àti bàbá dá ráyọ̀ dá bá mi èmi ti wà ní ìmọ̀ tí sọ fún yín lánàá gbogbo olóòdùtà fẹ́ gbé kábíyèsí lórí ọlọ́ọ̀sẹ̀ pírẹsidẹ́ntì global president David ẹgbẹ́ kàwá lọ́rùn àwọn gbọdọ̀ pa bàbá wa abẹ́kẹ́ wọn lọ sí ni jẹta ló ti wá ń bí bàbá àti wá ti bí àwa náà ẹni bá sì bí ọmọ tó yàn yín ní sinmi ni. إذا أوصف البلاد بنوها kábíyèsí èyí tẹ bí àwa tá a yàn tá a tún lè dúpẹ́ gẹ́gẹ́ أنزلتهم bẹ́ẹ̀ bá lọ bìkan tẹ ẹ̀rọ àlọ́ ọmọ pẹ́ pàdé yàn منازل الإجلال. ọmọ pírẹsidẹ́ntì ọba àṣà kéńké tí mo gbádìí ẹ̀ lálùú dání tó kó إذا أوصف البلاد بنوها ẹ̀yọ́ bá fà ẹ̀ dáàbí tẹ wà ní ọ̀dà débi mọ́ àkọ́kọ́ tí a fẹ́ fẹ́ràn lù yín hópù lè káyìn lè káyìn الله. bẹ́ẹ̀ sẹ́ ń jẹ́ mọ̀ fà yí gómìnà sà tẹ sọ̀kalẹ̀ lórí àgàtà tó lọ kòmí ìtòga ọlọ́wọ́n náà bá fẹsẹ̀ wọ̀lú ìlónìí ipò ní ìtòga láìpẹ́ yìí ẹ̀ débẹ̀ آمين. lọ́sẹ̀ nínú kó lọ wí. إذا غفرت يداك فلا تقصر. president tí wọ́n máa fẹ́ oore fúnra wọn bẹ́ẹ̀ tí wọ́n nílẹ̀ tẹ́ ń tọ́ mọ̀ fà ẹlòmíràn lọ́jọ́ gbẹ̀lú ni náà kásì fẹ́ẹ́ lè máa tẹ owó mọ́lẹ̀ ẹ fẹ́ẹ́ lè máa tẹ owó sùn tẹ́ dọ́jọ́ màálù kan náà bọ́ọ̀rẹ́ yóò bá ti kàn yín ẹ ti dálẹ̀ ọ̀fà. الله. ìwọ náà fẹ́ wálé ọdún ẹnìkan náà fẹ́ wá kòrówó rọkọ̀ gbé sínú ọkọ̀ rẹ̀ ọwọ́ àwọn odidi ọkọ̀ láti lẹ́yìn dọ́fà ọ̀gbẹ́ èèyàn sí ọkọ̀ akọ́ àṣẹ newspaper síbẹ̀ ọ̀dà ọ̀yíṣẹ́ èèyàn wọ́n yẹ kẹ́ lọ́dọ̀ adélójú president yín tani lọ́ọ́ fa o èmi lọ́ọ́ bí ọdún o mo sì ń gbọ́kọ̀ lọ ni àwọn bí náà fẹ́ kú ònílẹ̀ ìkádà àtàkùn ẹ̀ ni ẹ fẹ́ oore fúnra yín number one ẹ jẹ́ kí kábíyèsí lónìí sọ fún yín bẹ́ẹ̀ ẹ máa rún bẹ́ẹ̀ bóni lágbolé kan náà ẹ rún pé ìlú ló kọ́kọ́ ṣáájú kó tó kan agbolé kó tó wá kan ọ̀ìdẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlàáfù adéṣẹ́láàt president sir global president ẹ̀yin ọmọ ọ̀fà tí ẹ wà nílẹ̀ yìí èyí sì ní ìdálẹ̀ tí máa bá rẹ ní ìyòdì ẹ wá lẹ́yìn gbọ́tọ̀ tí máa bá láyìn ti jà nílé ẹ wá pẹ̀lú ìdálẹ̀ tó wá ń jà sẹ́rù kú jẹ́ kú lẹ́yìn náà fẹ́ kú ni èyí máa pa ìtòrí ibú dání ẹ máa forí tìra yín ẹ máa bá ara yín sọ̀tẹ̀ nínú ìlú ń tẹ́ ìjẹ̀lẹ̀ wá wá ẹ máa sọ̀rọ̀ ìdìbò ogun tẹ́ wà para yín tán. خذ العفو وأمر بعرفه كما أمرت وأعرض عن الجاهلين. tọ́mọ gómìnà ní sinmi parliament tọ́wọ́ fẹ́ ní senate president báwo bá ti rí ọ̀lẹ́rí senate president خذ العفو وأمر ó sì tún wà níjọba بعرفه كما ẹ sọ yín látàrí ẹ̀ka lọ́kọ́ balẹ̀ abẹ́rẹ́ senate president wọn. أمرت وأعرض. bẹ́ẹ̀ ti wà yí ẹ má bára yín sọ̀tẹ̀ ọ̀tẹ̀ yìí máa ń sọ ìlú di orí ibùdó ẹ̀ tí ń gbẹ̀rẹ̀ ni wọ́n fẹ́ fún ọmọ fàkà nípò gbogbo yẹn náwó ẹlẹ́yìn náà fẹ́ fún ẹ dákun tó bójú mu irú president gómìnà tó fẹ́ gbé àpótí lọ́la táwọn bàbá tó lòun ní dìbò fún ilẹ̀ fún mu ni wọ́n táwọn bẹ̀rẹ̀ ìjà wọn lábàjá bẹ́ẹ̀ lẹ́kọ́ dẹ́kọ̀ pátì wọn lọ́wọ́ àwọn sí pátì bá ọ̀fà lọ́wọ́ mo bá àwọn pátì wà látọ̀run tó bá yẹ bí ọ̀fà ẹgbẹ́ ọmọ ọ̀fà lè ní sẹ́sẹ̀ mi
خذ العفو وأمر ìlú làá gbé fún mi tí kì í tàlú bàbá mi. بالعرف كما ọlọ́mọdé ń dáná fàtí ìbílẹ̀ bọ́lọ̀. أمرت وأعرض ẹ̀yin ọmọ ọ̀fà sẹ́gbọ̀n dodo ẹ máa tò lẹ́yìn ara yín nílẹ̀ yìí. tọ́mọ lu yín bá wá ipò ẹgbẹ́ lérí ẹgbẹ́ lọ́rùn ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní kéèyàn dé kòkó wá fi mọ́re. ìwọ tó wá jọ yẹn ẹgbẹ́ tí wọ́n ń sàsọmọ ọ̀fà ẹ máa fi ọjà alága àgádà òkú onídìí rẹ̀. ọ̀dọ̀ ń ṣèpàdé ọ̀tẹ̀ ọ̀tọ̀ lọ̀rẹ́ blood is thicker than water. ẹ̀jẹ̀ ó kì í ju omi lọ ẹ̀jẹ̀ náà fi bí ẹ̀yin water lọ̀rẹ́ ẹ̀yin ọmọ ọ̀fà lẹ̀jẹ̀. ẹbí èsì tẹ́lá mi ní sọ okùn méjì péré. خذ العفو وأمر بالعرف كما wọ́n ní ọ̀rẹ́ kan tí máa bù mí ní òbítíbitì owó tí máa bù mí lówó gan ní owó gidi ni o mo wá ní pé ń bọ̀ bọ̀ fàkànjà lọ́fíìsì wọn l'Àbújá mo wá pè mo ní a ọ̀ sì máa ń bá alágbájá jà ọ̀ tiẹ̀ sí tèmi mọ́ màlúù mi ni ogún olúwa lọ́fẹ́ bàláyé jẹ́ yìí kò wá kà sí kò parí ìjà náà wọ́n sì fún mi lówó nínú lóyá mo bá ní ìfẹ́ mo dẹ̀ sẹ́jà káàtì mo ní ọlọ́mọdé náwó rẹ̀ nínú ọdún ló bá nítorí kí ni mo ní tó fẹ́ pa ọmọ ọ̀fà tí bá ti náwó rẹ̀ mo ti dalẹ̀ ọ̀fà mo fẹ́ wó rẹ̀ ọlọ́mọdé náwó rẹ̀ bàláyé ogun tó àbábọ̀ kọ́lá bá ń gbé ìgbà ló tó mọ̀ lọ́rọ̀ ó wà lọ bá kẹ̀kẹ́ lọ́fíìsì ó lọ mọ sàkábò àtijọ́ àti mìíràn àti ẹbí mẹ́mọ̀ nínú à wọ́n ní kí wọ́n fọwọ́ ara mi bá sẹ́rẹ̀ jẹ́ ni àwọn bá màlúù mi káṣí fẹ̀yìn sí ni èmi kẹ́kẹ́ lọ́ọ́ bá jàun. خذ العفو وأمر ẹlẹgbẹ́ yìí náà múná ni o ẹ̀yọ́ bàbá tẹ̀ wà lẹ̀ àní ẹ̀ máa jàká ṣùgbọ́n mi tọ́ wà bàbá tòsí ni ẹ̀ máa tòsí. بالعرف كما ẹlẹ́kẹ̀ta sà ọ̀gá ní parliament ẹ̀ gbọ́ mo tó tukùtà tó máa ṣe oníkẹ́ máa ra yín lọ́wọ́ ẹ jẹ́ rí adéròjú bàbá ìgbé kìíní ẹ̀ empowerment ẹ má kó ìtọ́ lásán dé ọ̀fà parapọ̀ ẹ gbọ́dọ̀ ní tẹ́ẹ̀mọ̀ ṣe fún àti ń bọ̀ lọ́la àkàbí wọn òróró tọ́ ni nǹkan ni ẹ jẹ́ máa tọ́ ọmọ kí ó lè bá dépò bíi ti gọ́fúnà yìí lọ́la ẹ wọ́n tó ní láárí scholarship bẹ́ẹ̀ kíní kan bẹ́ẹ̀ ọmọ gbogbo àǹtakpákó àǹtà àpò lójú títì ẹ sí èrè mẹ́fúrú tí máa ń ṣe bẹ́ẹ̀ wọn ò lè jẹ́ nǹkan àlọ́jọ́ ọ̀la. أمرت وأعرض عن الجاهلين ẹ máa ran ara yín lọ́wọ́ ẹ kún fún ìrànlọ́wọ́ àwọn tá a ràn lọ́wọ́ padà àwọn ọmọ tí a ràn lọ́wọ́ bàbá àdàsọ́fà Abdulhari bàbá àgbà yẹn mo kí ẹ sàdúrà ẹ̀sìn musẹ̀ aṣíwájú dáadáa rẹ jẹ́ wọ́n sọ fún kábíyèsí náà àwọn náà ń bọ̀ pẹ̀lú àgbàlagbà ara náà tó fi wá wá kí ni ṣe wà dátà òkú nígbà nílé kí ló ṣe é tí ó ṣe yẹn rí. وكن راحما بالناس president ńkọ́ ẹ lọ lísì àwọn èèyàn ńláńlá lára tá a ṣe bí jẹ́ ti bí inú lọ́dọọdún kí ni wọ́n máa contribute kì í ṣe kí ni àwọn dé kí kásán kan máa wọlé bí aṣẹ́gun kẹ́kọ̀ọ́ máa gọ kí ni a máa ṣe nù lùi táàfin lálùbáríkà tí yóò fọ́ fi máa ga sí ẹ lọ gbé kalẹ̀ mo sì gbọ́ pé organize prayer lọ́sọ̀ọ̀sù ọmọ ọ̀fà wọn ìwà ẹ̀dá kan wọ́n lé wá gbàdúrà ọ̀fẹ́ ọ̀ tó ń lọ sẹ́pẹ̀lẹ́ ọmọ àgbà ni. jíwèjíwè làwọn ṣe ti alọ́fà láàbí kábíyèsí ọlọ́fà sí ni ẹ̀yin àfọ ọmọ ọ̀fà ẹ̀lọ́ kábíyèsí kiri. وكن راحما بالناس تبلى براحم àdúrà tẹ́ gbé kalẹ̀ tẹ́ yóò wá wọ́n bẹ́ẹ̀ yá yẹ lọ́dún yẹn. وكن راحما بالناس تبلى براحم ọmọ tí fásitì méjì lánàá àwọn afáàtì sáfà nílẹ̀ inú. وكن راحما بالناس تبلى براحم. global president èmi yóò padà bá ṣe méjì nírọ̀lẹ́ yẹ́yẹ́. تأنى because for organize prayer wọ́n wá wọ́n ní wá bí àgbẹ̀ ọ̀fẹ́ ẹ̀ wá sípè láwọn fowó ra tiẹ̀ ni. ولا تعجل لأمر تريده. gbogbo sinẹ́ lọ́gbà tí bẹ́ẹ̀ ní agbádọ́ bẹ́ẹ̀ ṣe ń wọ̀ bàbá wọn máa kéwù débi ha ọmọ fa máa kéwù. كن راحما nígbà tí wọ́n á kí mi ní àná wọ́n kéwù fa yóò sì máa wá kéwù lórí bá kò sí kéwù. بالناس تبلى براحم. wọn ò ní bọ́kùnrin wálé. وكن راحما kódà kábíyèsí mo ti invite wọn wọn ní mo ní bí mo bá ṣe ní September ní October 11 kò gbọdọ̀ kú àfa àkànnà ọmọ fàtí òní wálé mo ní mítì tá a fẹ́ pè wọ́n sí ẹ máa ṣàdúrà paríparí ẹ̀ o tí mi ṣàdúrà fún yín láti ọ̀dà olówó orí mi. وكن راحما بالناس تبلى براحم. jama ẹ máa bèrè ara yín ó di ìhun ti bí ẹlẹ́bàá ti sábẹ́ tibẹ̀ ẹlẹ́bàá ti kú tọ́nu ẹ má pé àwa la ní àwa tá a wà ní Port Novo la nira wa ọmọ ọ̀fàkànnà ló sàká ẹni joint program tẹ́ ẹ máa ṣe tí o máa pa yín pọ̀ tí o máa jẹ́ ti Benin Republic tí o máa jẹ́ ti Port Novo nìkan ti kú tọ́nu nìkan ti Paraku nìkan tó ní mo dé Paraku rí bẹ́ẹ̀ sẹ́ mo dé Paraku rí mo dé Kétu rí mo dé Sakété rí mo ṣe wá sí ní Sakété mo ṣe ní Paraku mo ṣe ní Kétu mo ṣe ní Sakété kú tọ́nu tẹ̀ níye ẹ́ o kò tọ́nu yín ti bọ̀. كن راحما bó lọ wí. بالناس تبلى براحم. ẹ máa bẹ̀rẹ̀ ara yín ẹ bẹ̀rẹ̀ ara yín ẹ wá ara yín kàn ẹ̀yin tẹ́ bá nílá rí wọ́n ti nú Ramadan wọ́n ṣe bẹ́ẹ̀ president kòlódà wọ́n ṣe bẹ́ẹ̀ fa lọ́fà ẹ̀yin tẹ́ nílá rí ẹ wá nǹkan tẹ́ kọjọ ẹ pín fún ẹ tí ò tó yín tó bá di ọ̀la àwọn náà ṣẹ̀ṣẹ̀ báyìí náà padà. تهابوا تهادوا بينكم دون كلفة ويعطوا لمحتاج ولو شيق ثمرته
àwọn olùkábíyèsí náà. وأعطوا لمحتاج ولو شق ثمرتي. bàbá mi kábíyèsí ọlọ́fà wọ́n fẹ́ gbé award fún kábíyèsí ẹ̀gbọ́n dáadáa báyìí ẹ fẹ́ present award fún bàbá mi ọlọ́fà bàbá wa àgbà wa bẹ̀ bàbá mi kẹrí kíkẹ́ rí nàṣẹ́ ọkùnrin wọ́n yí pàgbọ́ ní mọ́mi lójú bàbá mi kẹrí the silver bàbá àgbà láti fi ọ̀hánà wọn níbí àwọn àti gómìnà tó sọ̀kalẹ̀ Mukarram àwọn ni wọ́n fẹ́ wọn ara gbé fún kábíyèsí pẹ̀lú president wa níbí tí president global president náà wá support wọn ni wọ́n fi gbé fún kábíyèsí yóò máa jẹ́ pé ọwọ́ tẹ ẹgbà gbogbo gàdú nípìnlẹ̀ republic aṣáájú ló gbé fún bàbá orúkọ ẹ̀yọ́ ọmọ ọ̀fà báwọn àti máa ṣe ń wọlé àmọ́ ọ̀rọ̀ yẹn tó bọ̀ gbọ́dọ̀ bí púpọ̀. كذلك تعاونوا على البر والتقى ولا تعاونوا على فعل سوءة ومن ضيع الحقوق يبلى بضيعة كذاك امتحان من إله الخليقة. adé yẹn ti kábíyèsí náà máa yókù òfin kẹgbà lọ́wọ́ yín ni ojú tí ń lọ èdè ń débẹ̀ àwọn ti ní wò ni táwọn olùgbé sẹ́ni ọba yẹn tẹ́ ẹ̀ tó yẹ lánàá ọmọ ìyá yìí dàgbọ́dọ̀ sí kòkò bẹ́ẹ̀ torí igi la fi gbẹ́ odó àmọ́ la fi mọ ìkòkò bàbá yìí nínú alámọ̀ bàjẹ́ ẹlẹ́fẹ̀ kó bọ̀ lọ méje. كذلك تعاونوا على البر والتقى. tí kábíyèsí ni àbí kábíyèsí àwọn àgbàlagbà tí wọ́n gbé fún yín ni bàbá wa àgbà aṣíwájú bàbá Abdulkarim Dasilva aṣíwájú káàbàtà gómìnà sà tó wà ní parliament báyìí ẹ bá ń sọ sí wọn létí àgbàlómọkọ àgbà wà àwọn ọmọ àgbẹ̀ fún kábíyèsí tí wọn náà tí wọn gbà kábíyèsí ni wọ́n gbé fún wa ṣùgbọ́n mílíọ̀nù mélòó wọ́n fi gbà tiẹ̀ bẹ́ẹ̀ náà ni náà ni gbé látẹ̀ kan òkèlè ọ̀bẹ kí gbé látẹ̀ kan ni ẹ gbọ́ bádùrù díì jẹ́pẹ̀ ní bádáru wọ́n ti kọ̀rẹ́tì wọn náà wọ́n lè gbọ́dọ̀ kí bádáru tó nínú authority ni mi tí bá kí bádáru wọ́n kì í sáà sì ní bá bádùrù díì ọmọdé aláṣọ pupa nílùú Ọ̀fà òun náà ti bí gọ́fúnà wa tó sọ̀kẹ́ lọ́wọ́ ní parliament ẹ wọ́n ẹyin tẹ̀ wà lẹ́nu mo fáìlì yín ẹ bọ́ ti kábíyèsí lọ ní ìsìn. كذلك تعاونوا. ìsọ̀rọ̀ lábẹ́rẹ́ kábíyèsí lọ́ba o yóò dúró náà ti kábíyèsí kọ́. náà bẹ́ẹ̀ ni bàbá wọn gbé tí bàbá fún wa bàbá náà pírẹsẹ̀ntì tiwọn náà fáwọn náà wọ́n wá yọ̀ǹda wọn ẹ̀fà gbọ́dọ̀ fẹ́mi ti kábíyèsí náà subhanaka rabbil izzati. عما يصفون بصفتي وأتاك الله جلاله الله جل جلاله. سبحانك رب العزة عما يصفون بصفتي وأتاك الله جلاله الله جل جلاله. عما يصفون بصفتي الله جلاله الله جل